àwọn kan tí mo ń sọ nìyẹn tí wọ́n ní mò ń bú Sahabe mo ní Muawiya ò sínú Sahabe kò sínú àwọn kutabul wahyi. ẹ dé bẹ yẹn jẹmọ. àwọn kan tí mo ń sọ nìyẹn tí wọ́n ní mò ń bú Sahabe mo ní Muawiya ò sínú Sahabe kò sínú àwọn kutabul wahyi. ẹ dé bẹ yẹn jẹmọ. kílẹ̀mù méjì ló wà níbí. Muawiya ò sínú àwọn Sahabe kílẹ̀mù alákọ̀ọ́kọ́ ẹ dé o. kílẹ̀mù ẹlẹ́ẹ̀kejì kò sí nínú àwọn kutabul wahyi. àwọn tá à ń pè ní kutabul wahyi nínú mímọ́ òun làwọn tí wọ́n kọ wáàyí kalẹ̀ tí wọ́n ń kọ ọ̀rọ̀ kalẹ̀ Al-Qur'ani bá ti sọ kalẹ̀ fún Ànábì tá Ànábì ké fáwọn sàhábà àwọn tí wọ́n ń kọ́ lẹ̀ àwọn là ń pè láwọn kutabul wahyi àbí kán pè wọ́n ní katabatul wahyi. tọ́ Mudiru tí wàá méjì kílẹ̀mù méjì nísìnyí kò sí nínú àwọn sàhábà kò dẹ̀ sí nínú àwọn wọ́n ní táwọn dẹ̀ ń sọ rèé tó fi láwọn ń bú àwọn sàhábà. Mudiru ìrọ̀lẹ́ wọ́n pa ń bẹ̀ òun náà ìpẹ́ sọ pé kò sínú àwọn sàhábà àwa ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ lẹ́nu yín báyìí so èyí nǹkan làwa ń gbọ́ lẹ́nu yín tàbí lẹ́ ń bú àwọn sàhábà èyí tá à ń gbọ́ lẹ́nu yín ò ní àwọn ibi dẹdẹ wúrẹ̀. Amru bin Laasi ẹ gbọ́ àti Abu Musa al-Ash'ari tó yá sí pé òun ni ó tutù òun náà sì ń wá kankan onítàn máa sí nkankan òun pẹ̀lú Amru bin Laasi wá pàdé ní kọ̀rọ̀ kan tó pàdé gbangba. ala kulli min aliyin wa Muawiya ti máa. nǹkan tá a ṣe ni pé Abu Musa al-Ash'ari òun Amru bin Laasi òun ó yọ Muawiya o tóun wá aṣojú ọ̀gá àwọn ìwọ náà yọ ọ̀gá rẹ̀ tọ̀hún dẹdẹwúrẹ́ tọ̀hún dẹdẹwúrẹ́ tọ̀hún dẹdẹwúrẹ́ lọ́nà bá kó sí ní. tẹ̀bí ń gbé ebúnú èyí tá à ń gbọ́ lẹ́nu yín ní létékété. ẹni tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé Sayyidina Ali kò fi bẹ́ẹ̀ mètè kò mọ ètè àìmètè yẹn ó àfẹ́kìtì rẹ̀ ní wákàtí sọfẹ́yìn ibi tó bá ń lọ lòun lọ kò mọ báyìí báyìí bọ̀tà Amru bin Laasi dáhíà àwọn tó ń pè ní dáhíà làwọn eléte àwọn tí wọ́n láwọn gbọ́nú gbọ́n lóde bọ̀tà Amru bin Laasi dáhíà àwọn tó ń pè ní dáhíà làwọn eléte àwọn tí wọ́n láwọn gbọ́nú gbọ́n lóde bọ̀tà Amru bin Laasi dáhíà àwọn tó ń pè ní dáhíà làwọn eléte àwọn tí wọ́n láwọn gbọ́nú gbọ́n lóde. èyí tá à ń gbọ́ lẹ́nu yín ò ní pé ẹ tó bá jẹun lọ́dọ̀ Muawiya yóò tún lọ sọ́dọ̀ Ali àwọn anìkílódé tí Abu Hurairah fi ń ṣe bẹ́ẹ̀ ó ní at-ta'amu as-salatu wara'a Ali atam wat-ta'amu 'inda Muawiya ajsamu. Abu Hurairah yìí ni Muawiya gbà sọ́dọ̀ ipe kó máa ṣe rìwáyà wá kó máa kọ́ wọn nínú àfihàn. ọkọ máa ń sọ̀rọ̀ Abu Ali dáadáa ìgbà tó yá tọrọ di pé wàhálà bẹ̀rẹ̀ láàrin Ali àti Muawiya ó wà Mẹ́dínà táwọn yẹn sì ti mọ̀ tí ńgbà kan tí ó súnmọ́ lítàlí súnmọ́ ní pé kí wàhálà tó dé náà bá ní ló bá lọ ọ̀dọ̀ Muawiya ló bá di inú pátì Muawiya ó pa àlítì làwọn èèyàn bá sọ fún yín pé ìwà Abu Hurairah tó máa ń sọ̀rọ̀ àlí dáadáa báwo ló ṣe wá dà tó wá lọ bá tó wá ń sọ ti Muawiya nísìnyí ó ní bẹ́ẹ̀ ni as-salatu wara Ali atam wa ta'amu inda Muawiya ajsam. Ayakumullah. ó ní bẹ́ẹ̀ ni tẹ́rí ká tẹ̀lé kóun kírun lẹ́yìn Àlí kò mọ̀ pé irun ń pé
ṣòro ń jẹ lọ́dọ̀ Muawiya ó ní ọ̀rá nú dáadáa ṣòro ń jẹ lọ́dọ̀ Muawiya ó ní ọ̀rá nú dáadáa ṣòro ń jẹ lọ́dọ̀ Muawiya ó ní ọ̀rá nú dáadáa ọbẹ̀ lépo. ẹ describe ẹ lálátẹnujẹ so yìí tàbí lè ń bú àwọn sọ̀hábà ó nínú kọ́nfẹ́rẹ́nsì tẹ́ ẹ ṣe tẹ́ ẹ nígbà náà mọ Abu Hurairah ṣe bí sàárà ní jẹ. torí nígbà tá Abu Hurairah dé kò mọ ẹnìkan kò lẹ́nìkan láti Yamani ló ti wá ó wá dé kò síbi tí ó dé sí Sufa ló ń gbé níbi mọ́ṣáláṣí Ànábì tó bá wá lọ sọ́dọ̀ Abubakar ò ní gbà á lálejò sílé tó bá lọ ọ̀dọ̀ Umaru kò ní Umaru kọ̀ Usmanu kọ̀ Ali kọ̀ níbi yóò jẹ sàárà yìí ni o torí kò lẹ́nìkan kò mọ ẹnìkan oúnjẹ tó fẹ́ jẹ náà ni níbi yóò jẹ sàárà yìí ni o torí kò lẹ́nìkan kò mọ ẹnìkan oúnjẹ tó fẹ́ jẹ náà ni níbi yóò jẹ sàárà yìí ni o torí kò lẹ́nìkan kò mọ ẹnìkan oúnjẹ tó fẹ́ jẹ náà ni àmọ́ kó lọ síbẹ̀ kó jókòó tí wọ́n nulẹ̀ wọn náà ló fi dèrò Súfà eléyìí tàríhù ẹni tí ò ń ṣe àbùmọ́ torí pé àbùmọ́ lè bú. àwọn ẹ̀kẹ́ èbú tẹ́ ṣe nù wọ́n sì ní wọ̀nyí onígíní léèbú àgbà á tó bọ́sibọ́sí wọ̀nyí kọ́ lẹ́yìn ṣe sáwọn sọ̀hábà ẹ̀ ń kun wọn ni ẹ̀yin náà sì ń dúró lórí pé kíni ẹ tún sọ báyìí pẹ̀rẹ̀pẹ̀yàn ike àwọn sàábé tẹ́ ní mo mẹ́nu kàn bí Abu Hurairah. tíra sẹ́ tèmi ń wò tí mo ní sánẹ́dì ẹ̀ kì í ṣàwọn ṣíà ló ṣe tí wọ́n ń ṣe járíhù àwọn tí wọ́n ń ṣá wọn lọ́gbẹ́ tí wọ́n lẹ́yìn tó le nínú àwọn sàábé tẹ́ ní mò ń fẹnu kàn bí irú Abu Hurairah nínú àwọn sàábé tẹ́ ní mò ń fẹnu kàn bí irú Abu Hurairah nínú àwọn sàábé tẹ́ ní mò ń fẹnu kàn bí irú Abu Hurairah tíra tí mo ní tí mo gbẹ́sẹ̀ lé báyìí tí mo fi ń sọ gbogbo ohun tí mo ń sọ kì í ṣe tíra ṣíà tíra àwọn àfa alùsùnà nìbọ tó dodo bá débi òdodo wọn á sọ. ẹ̀rọ kí ni túmọ̀ mẹ́nu kan yẹn ẹ̀jọ̀ kí ni túmọ̀ mẹ́nu kan yẹn ẹbẹ̀nu àtẹ́lu ẹni òun ní jẹ́ bẹ́ẹ̀ so ìdí nìyẹn àwọn èébú tẹ búnú. So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.